wọ́n fẹ́ lọ sòkú ya mi. Gbajúgbajà ajìjàgbara ọmọ ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Igboho ló ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà fún ètò ìsìnkú ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ sí Sunday Igboho Ọláyọmí Kóíkóí ló ti ṣe àfihàn ọ̀rọ̀ náà nígbà tó fi léde nínú àtẹ̀jáde pẹ̀lú fọ́nrán kan tó fi bu omi rin ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò Twitter X báyìí lọ́jọ́bọ̀ Thursday níbi tí wọ́n ti ń ṣe àfihàn Ìgbòho pẹ̀lú àwọn ènìyàn kan ní ilé ìgbókùsí mọ́ṣúárì fún òkú ìyá rẹ̀ ìyáàfin Adéyẹmọ bí ẹ kò bá gbàgbé pé láti ọdún 2021 ní Sunday Ìgbòho ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ sí orílẹ̀-èdè Benin Republic lẹ́yìn tí àjọ DSS kéde pé wọ́n wá káàkiri pẹ̀lú ẹ̀sùn ìwà ìdàlúrú àti pípè fún orílẹ̀-èdè Yorùbá Nation níbàámu bó ṣe ń ṣe ìkọlù sí àwọn Fúlàní darandaran ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Benin Republic ni wọ́n ti fi ọwọ́ òfin gbé Sunday Igboho kí wọ́n tó tú sílẹ̀ lẹ́yìn náà ló tẹ ọkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Germany lẹ́yìn ọdún méjì ní ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè Benin Republic. Wọ́n fẹ́ lọ sòkú ya mi. Igboho.